corporate picture Seriki movie ọ̀gá gbà níbi káṣe sinimá ọgbẹ́ tí tó jáde arẹ́rù máa sọ lákọ́lé yìí ó lè lọ́jọ́ ṣùgbọ́n ìbò kò iṣẹ́ bàbá iṣẹ́ ni arẹ́rù máa sọ ó ti jáde ẹ tètè lọ ra ti yín. ṣùgbọ́n mi ṣe tán tí ó jà lẹ́rùn. iye ogun bá lẹ́yìn lóko kì í ṣe pápá kọ̀ọ̀kan o. wọ́n jáàgùn láyà jẹ́ ká ti bí ìbẹ̀rẹ̀ kápá márùn-ún àwọn ọmọ tàbí. mo lọ́ọ̀gùn ara ẹ̀ mọ̀ ní kí n má lóògùn tó lè pa wọn. àjànàkú yan láàlà ọmọ àgbẹ̀ dàka irú ta ni wọn. alágbára ti fọwọ́ olóore tí arẹ́rù máa sọ̀tọ̀ bá tètè ayé sórí ìdólógún bá dólógún ọ̀páyé ọlọ́tẹ̀. àwọn tí mo rà lẹ́yìn ẹ̀ bíi mẹ́ta mẹ́rin mo ti tà wọ́n mo ti jèrè bẹ́ẹ̀ àwọn ẹ̀rọ ọ̀nà kásìrí pé àwọn fẹ́ ra ọmọ ẹgbẹ́ òkèèrè. kò sí yàrá ìjà màálù tó lórí níwájú ẹ̀sìn. wọn ò fẹ́ jẹ́ ìyá ẹ̀ṣà àwa ò kí wojú nìyà. láìṣe Fẹlá Aníkúlápó of blessed memory àwọn fìgbó jẹ gbúre. mi lè blame ẹ tí wàá ṣekú tó jẹ passport ní tí màá ti wà ní ẹgbẹ́ ni. èkú jẹ passport yín àdúgbò èkú ajẹran yín. efi kini wọn wá dogun Ọlọ́run ló mọ ọdọ ọ ti wá kó ìgbóhùn kò fẹ́ kí n mọ̀ ó tún ti wá ó yọ kó nǹkan mi ò fi lulẹ̀ kí n mọ̀ gbé gbóhùn tó kù. ohun fojú rí ló fojú rí di ni. ẹja ìgbẹ́. gàrí gbígbẹ lẹ́lẹ́ kò ní di ṣúgà no milk just omi tútù. Oba Pedra Oba ọlọ́ngọ́ ọlọ́run wọ́n ní kó wá bá tiwa jẹ́ àjọ̀nú owó kì ọtún ẹyẹ ń fò bọ̀ bàràbà ibi àti ń dáná ló fi bá wa ó díwọ̀n nù ná. ìyá máa rí nǹkan panu lọ́wọ́ ni tí n bá ṣe tán pẹ̀lú ẹ̀ ó ṣe ìyà wo pátádé nìkan ló mọ báwo ọ̀yá àjà tí fi pa gbogbo ọmọ márùn-ún ẹ̀ táyà. ọmọ ọlọ́jà ni látòdì ọ̀run. Sani Sátánì kò yẹ kó wá jẹ́ irú yín lẹ máa pè dé bẹ́yẹn jáde lẹ́nu. àdínlóró ni ọmọ ẹ̀ lóògùn iwájú sábà pa rẹ̀ lọ́mọ èmi mo sọ bẹ́ẹ̀. bàbá yín lẹ́nu ẹ̀ má nà mọ́ ọmọ ìjú yìí lọ. gbogbo ọjà tó gbé yẹn ká ní kì í ṣe wípé ó jẹ́ strong somebody látòdì ọ̀run wá ẹ̀ ti sín bọ́mọ kékeré kan mú láàárọ̀ wọ́n á sín lágbèrè gbìlà. oníṣègùn tó bá jó tí oògùn ọ̀yẹ̀ rí àbùkù ṣọ̀gùn kọ́ o àbùkù ara ẹ̀ ni. kí ló ní tó ń pè lóògùn òun bó o tó lóye kékeré tí a máa yájú sọ́ba ni. tí a bá lóko tó fa ọmọ mẹ́ẹ̀ tó dé láti lu òyìnbó yẹn ní ìṣojú ara ẹ̀ bá ṣá orí iná lọ́bẹ̀ dànù sí o. ìgbà ìwé ló jẹ́ mi lójú ọlọ. àwọn alálùbáríkà àwọn tó fi yọ ọgàn ẹ ṣe ẹ káàbọ̀ ẹ ṣe olùfẹ́ ẹ ṣe o àwọn alálùbáríkà rẹ o ẹ ṣe ọgàn olùfẹ́. bàbá mi ìrírí eléyìí rí bí ìwé ìrìnnà tí àbúrò mi tọ́jú sí mi lọ́wọ́ ni àná ló mú lé mi lọ́wọ́ kí bóun tọ́jú ẹ̀ kó lè wá gbàwé ìrìnnà lẹ́nìí ẹ wo bí kò ṣe bá yé ẹ̀jẹ̀ ẹ wò. ẹ gbà sí pé ó fẹ́ kẹ́ faramọ́ máa ń gbé ni àìkú ń ṣe dáadáa. irú ọlọ́run ajẹ́ kan lọ. ẹ̀wí fẹ̀yìn ọlẹ́bọ̀lẹ́rù kò má sàsùn náírà àkàrà ó tún sẹ́gbó òkú ayé omi títí arẹ́rù máa sẹ́rù bàbá àwọn sinimá ìgbọ́nájú ó kọjá àfẹnuròyìn ọ̀làlẹ́kọ̀ ọ̀làtúnjì ló pẹ̀lẹ́díùsì ẹ̀ túndé sọ́bàyọ̀ sírò ló dìrẹ́tì ẹ̀ stanley fẹ́tí abalógun yomi fasilanso délé ojúlẹ̀ sunday jàtọ̀ káyọ̀dé akíndínà mr paragon olú olówó gẹ̀márìjà lẹ́kọ̀ ọ̀làtúnjì àmúdá ẹ̀kọ́ sulaiman olúwàfẹ́mi ọ̀làmílẹ́kọ̀ kọlọ́mọ adéwálé àdìsá joy martini wùmí ọ̀làtúnjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ arẹ́rù máa sọ lélẹ̀ yìí o iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá àfẹnuròyìn ó ti jáde ẹ̀ tètè lọ́ra ti yàn. jẹ́jà bẹ́ẹ̀ fi sùn lára yín ẹ ṣubú lulẹ̀ kẹ́ kú. On the maze on the bait, you so yeah. Irin Ajo ẹ̀dá, Irin Ajo Ọlọ́run ló yẹ. Irin Ajo ẹ̀dá, Irin Ajo mi o, káyé má dàrú o. Irin Ajo ẹ̀dá, Ọlọ́run ló yẹ. Irin Ajo mi o, káyé má dàrú o. Ọmọ olóore máa ṣoore lọ, ìwọ máa ṣoore lọ. Kò séyìí tó máa gbé o, kò séyìí tó gbé. Má ṣoore lọ, má ṣoore. Ìwọ máa hùwà rẹ lọ, máa hùwà rẹ lọ. Àtọ́rẹ́ àti ìkà, kò séyìí.
dòru ilẹ̀ máa tó mọ́. àṣegbé ò sí o wà kẹsàn-án ìwà tó bá wù. àṣegbé kò sí o wà kẹsàn-án ìwà tó bá wù. bẹ́ẹ̀ bá rí wọn ẹbí wọn àní wọn pé láyé ṣe bẹ́ẹ̀ rí wọn ẹbí wọn ò ní lè sọ ìrìn àjò ẹ̀dá tẹ̀rí ọlọ́run ọba ló kú yé káyé má dàkúta sí gàárì wá o. ìrìn àjò ẹ̀dá ọlọ́run ló yẹ ìrìn àjò mi o káyé má dàrú o. ìrìn àjò mi ìrìn àjò ẹ̀dá ọlọ́run ló yẹ ìrìn àjò mi o káyé má dàrú o. ìrìn àjò mi káyé má dàkú sáà ọmọ sẹ́yà. Èló ni ká wá fún yín báyìí ló lọ pa máa fẹ́ yín. Nǹkan tí mo gbé yẹn wúwo gan. Ẹ pẹ̀lẹ́. Ẹ fún mi 2,000 naira. Tú kí ni? Ẹ ṣe fò mọ́. Owó lẹ́ ń pè tó yẹn kó sí 2,000 naira kan after all èmi ni mo ń gbẹ́rù mi bọ̀ fúnra mi bẹ̀rẹ̀ kẹ́ tó sọ wípé kí ẹ máa gbà lọ́wọ́ wa àbí bẹ́bí kí ló wí. Fúnra wa la sọ tó àfẹ́. Àbí náà iṣẹ́ owó yẹn náà easy tó yẹn. So kí lẹ ń try láti sọ? Jọ̀ọ́ má bínú ṣó ní any change kankan bẹ́ẹ̀. I still have something here. Ṣọ́ọ̀bù ẹgbà ni kí ló ṣe tó ń wò mí báyìí? Bẹ́ẹ̀ jọ́sìn tó lọ jọ́ tó tó bá ti. Bàbá gbogbo ẹ sú mi ni ilé ayé ti sú mi. Ẹ wo kò síbi tí mi ìwà ṣẹ́ dé kódà gbogbo iṣẹ́ ìdẹ̀tí ni mo wá tí mi rí in fact ibi tí wọ́n ti ń fọ̀kú gan mo débẹ̀ wọn ò fún mi iṣẹ́ gbogbo ẹ kọ́ dàrú mọ́ mi lójú ni bàbá. Dákun arákùnrin ẹ bá yé mi dáadáa ilé ayé ti sú ọ ọwọ́ áfíríkà òde ọ̀run lọ àbí. ayé tún ní gan ni bàbá ìṣe kí ìbọ̀wọ́ tí mo fẹ́ wò. ní sùúrù kí ni ń ṣe ọmọdékùnrin yìí èyí fi wàdùwàdù rédà lórí ikọ̀ ẹ̀bẹ̀ èèyàn bá fi wàdùwàdù rédà lórí ikọ̀ ìdá ó bẹ lọ́wọ́ ọ̀dà ṣé ikú ló kàn nígbà tó lọ wáṣẹ́ títí tí ò ríṣẹ́. Oúnjẹ àárọ̀ ọ̀bá tọ̀sán ọ̀bá ta lé lọ́dọ̀ rẹ̀ ń lo ṣe fẹ́ para ẹ̀ dákun bọ́ ọba wa kú kí ló mọ̀ tó ń rìn bá níbi tó ń lọ jẹ ọmọ ntàláìmọ̀ kan tí fi ń ṣe rẹ̀ ó pọ̀ délé tí wọ́n fi ń ṣe lọ kí ló fún wọn lárí dájú pé bọ́ ọba débi tó ń lọ ó bójú rí Ọlọ́run pàdé ikú kọ́ ló kan orí bíbẹ́ èso oògùn orí fífọ́fà ìdúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ o tó jẹ́ ọba rú mi pàdé torí pé orí tí ó gbé ní báyìí ní gbáláwo rẹ kò ní èmi ti kù ọ́ lónìí gbogbo ohun yòówù tí ìbá máa ṣe ọ́ ọ̀rẹ́ rẹ ti dayọ̀ ọgbọ́n ikú kọ́ nìkan ọ̀yá tu báyìí bí mo ti ń wọ ohun Ọlọ́run máa bọ̀ ṣe Ọlọ́run máa fi kú rẹ sóni ni èmi ẹ sábà jáwé ń gbogbo agbègbè yìí orí ìyá mi Àlàkẹ́ Ọ̀pàkẹ́ òun ló tì mí wá àyìn pé n lè rí ọ ọ̀yá ìṣòwájú ẹ̀ kí n máa wò ó yẹ máa wò papọ̀ rẹ̀ pẹ̀lẹ́ ọmọ owó èkú lójú ọwọ́ èèyàn mẹ́sẹ̀ kò ní kú lójú ẹsẹ̀ láíláí ikú kẹ̀ kí tí èèyàn ń jẹ bàtí ń jẹ rẹ̀ sì ti ń jẹ àmàlà èèyàn máa sọ pé rìn. Bàbá bí ọ̀rọ̀ ayé mi ṣe rí ni mo ti hustle mo ti kówó jọ gbogbo ẹ̀ ó kàn parẹ́ lójú mi bàbá ṣé kò tó kí n para mi.
ṣé kò tó mi ò lẹ́bí mi ò lọ́rẹ̀ kò sí anybody gbogbo ẹ̀ kàn kojú dé. ọgbọ́n ní tòótọ́ pẹ̀lú gbogbo tó sọ́lẹ̀ yìí náà ó yẹ ó tó torí torí gbogbo ọ̀tà tó sọ́lẹ̀ yìí pátápátá ó díjú dé ọ̀pọ̀ ẹbí èèyàn bá wá rọ́kàn tí ó fi gbé ó lè ṣe ohun tó fẹ́ ṣe àmọ́ bọ́ ọ bá wá rò dáadáa ọ mọ̀ pé ọba onígbà lọ́lọ́run òun ní ṣègbà tó dáa òun ní ṣègbà tó tún kù díẹ̀ káàtó àmọ́ béèyàn bá ti wá lè gbàdúrà tó lọ́kàn tó sì ní faragbolẹ̀ pẹ̀lú àníyàn àti ìfọkànsí rẹ̀ ó ṣeé ṣe kí gbogbo ohun tó lọ kó padà. ọ̀rọ̀ ẹ̀ dàbí èèyàn tó lówó lọ́wọ́ títí ń fúnyàn ìka tí ń bọ́ ni tẹ́lẹ̀ tó wá di pé kò ní mọ́ èyí ń ronú ẹni tó lówó tó jẹ́ pé gbogbo èèyàn ń wò lókè ni ó wá dẹni tí ò ní mọ́ wàhálà ni wá fi wé tálíkà tí ò ní nǹkan kan rárá àti rárá tí ń gbàdúrà tí ń rawọ́ sílédùà pé ọlọ́run jẹ́ kó òun lówó ọlọ́run jẹ́ kó òun lówó ìgbà tọ́lọ́run bá wá dá lóhùn tó bá ní owó lọ́wọ́ ni ó tún wá gbà pé ayé pé méjì torí ẹni tó bá ti lówó rí tí ọba ní mọ́ irú wọn fẹ́ kọ́mìtì irú tó fẹ́ kọ́mìtì àmọ́ ju gbogbo ẹ̀ lọ ẹ̀bọ́n ọba ní gbàgbọ́ tó sì ń bẹ lọ́hùn pẹ̀lú àníyàn pẹ̀lú ìfaradà ó ṣeé ṣe kí gbogbo ohun tó ti lọ pátápátá kó padà wá àmọ́ níbi tó dé ìdí tí mo sọ fún ibi tí mo ti rí pé orí ẹ̀ ń lọ gba aláwo rẹ̀ pọ̀ ọ̀dọ̀ èmi awópọ̀ lílọ wáyé kọ́kọ́ fọkàn rẹ balẹ̀ náà ibi ọ̀rọ̀ rẹ dé yìí mo ti mọ̀ mí mo ti mọ̀ ìyà ò ní jẹ ọ́ gbé bẹ́ẹ̀ ni ilé ọ̀gbà láyé ọ̀gbà ọ̀bá tèmi náà ní àyìn àjọ máa lò àjọ máa jẹ á sì jọ máa mú sọ wá rí gbogbo ọ̀rọ̀ rẹ tó wá dojúrú wọn ní bọ́rọ̀ bá dojúrú àwọn onílẹ̀ láàbì bọ́ bá wá tásìkò wọn bẹ̀ bá àwọn ọ̀sán ìbíkẹ́ wọn bẹ̀ bá àwọn olúbíkẹ́ gbogbo ibi tọ́rọ̀ rẹ ti wọ́ wá pátápátá àmọ́ àti ohun tá a lò sí ikú ò ní pa ọ́ bẹ́ẹ̀ làrùn ní ṣe ọ́ ó láwọn ìyá mi Àbẹ̀ní ajímájẹ nǹkan tó lè gùn àwọn ìyá mi ti jagun tiwọn tí wọ́n mú kè ọgbọ́ wọ́n ti yá ṣeré ẹjọ́ tààrọ̀ ni ọ̀jẹ̀ tí ọkọ̀ọ̀kan rèé gbomi ọ̀wẹ̀ ọlọ́run sì ṣeun bóyá ni ara rẹ̀ fi tóbi ju tọ̀dọ̀ mi náà lọ ọ máa mú lára àwọn aṣọ mi ọmọ ọwọ́ títí kélédùá ìpèsè wọn lọ ra àwọn jíǹsì àti bọ́sùn náà rà fún kálọ̀ ìrìn àjò ẹ̀dá ọlọ́run ló yẹ ìrìn àjò mi yọ. Ọlá. Bá mi. Ọ̀sán fèyí fún mi. Ẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. Ó ní ẹlẹ́nu gbòdìlà owó fi mi ṣe ẹ̀yẹ́ nù o ṣé eléyìí jọ eléyìí tẹ́yìn wọ̀ sọ́run. Àràrà àyùwọ́bọ̀ àgbà ti dé fẹ̀yìn dẹ̀ irú àwọn aṣọ bàbọ̀ ó fa ìtẹ́lọ̀ yín yẹn. Ẹ̀dá ẹ̀yin náà ń bọ̀ ń kú àgbà ẹ̀yẹ́ sì dàgbà ẹ̀ ní dàgbà ẹ̀yà ẹ̀yẹ́ lálẹ́ ni ẹ̀ ní lálẹ́ lọ́lá àwọn tó láyé ọlá àwọn tó tẹ̀lé idó èyí ọmọ ju yín ṣe ìdí tí mo pè é rèé Fọlá Ọ̀ṣun fèyí fún mi òun ló sọ̀rọ̀ rẹ̀ fún mi ó lòun ronú mo wá ní àá èwo ni ronú lọ́jọ́ wo sọ́jọ́ wo lóòótọ́ béèyàn bá rántí àwọn kankan èèyàn máa rò àmọ́ rò ó níwọ̀n kọ́ ọ má rò ó jù ní Yorùbá wí orí tó ọba yẹra rò kàn yóò mẹ́kún àsùndà wa ọgbọ́n dákun mo fi ọgbẹ́ ronú tí ronú ò sí lọ́rọ̀ ẹ mọ́ ronú ti kọjá
ọgbọ́n. Daddy, ẹ má wà dára fẹ́ yìí lóhùn. Ọ̀tọ̀ ní kó tó tẹ̀ ń bọ́dà mi. Kò ṣe nǹkan tó ń sọ rárá. Bá mi, ó parọ́ ni Fọlá ń parọ́. Fọlá ń ronú gan. Fíbílẹ̀ yẹn sọ Fọlá ń ronú. Mo dẹ̀ ti béèrè kí ló fàrònú kò jẹ́ sọ. Òun mo ṣe mọ́rọ̀ ẹ̀wà fún yín. Ok, ó tiẹ̀ ti dà. Mo máa explain nǹkan tó ṣẹlẹ̀ fún yín. Daddy Sherry, ó ní bọ̀bọ̀ kò tájọ fẹ́ ṣe business. So, òun ló yẹ kó drop half owó yẹn, like the capital. Kí mi drop half, kó ń dẹ̀ drop half. So, all of a sudden, ó kàn dédé pé òun ní interest more. And I was wondering pé kí ni reason tó máa fi sọ bẹ́ẹ̀. But kò fún mi ní any good reason. Okay. Nísìnyí ó ti gba owó yẹn padà. So, nǹkan tó ń bọ́dà mi nìyẹn. So, mi ò fẹ́ pẹ́ ṣe sọ fún mi. Ṣé mo gbé fún o ẹ má bára yín jà, ẹ má jà, ẹ sì má jiyàn. Torí tó bá jẹ́ pé ń tó sọ yìí ni ó tó kéèyàn rò lóòótọ́. Àmọ́ bọ́ ọ bá wá wò ó nídàkejì, n tí ó bá jẹ́ tẹni Ifá ìyọ̀ǹda rẹ̀ fún ni. Léyìí tó túmọ̀ sí wípé bọ́ bá jẹ́ pé bísínẹ́sì tẹ́ fẹ́ ṣe ohun ìwà àtọ̀rẹ́ rẹ tẹ̀sán, bọ́ bá jẹ́ ohun tí ó yọrí sí dáadáa, tí ó mèrè wá ní pẹ̀lú sùúrù ni ó fi wá sọ́dọ̀ rẹ̀. Àmọ́ eléyìí tí ò fi wá sọ́dọ̀ rẹ̀ mọ́ tó lóhùn ò ṣeun ọlọ́wọ́ kan nù ni. Ìwọ má rò mo fi ọ gbà fọlọ́hún tó o bá ti lè gbà fọlọ́hún tó o gba kádàrá ò ní gbà kodoro. Èyí ni ò tó rò bọ́ bá jẹ́ tiẹ̀ náà ni ó ní tí ń ṣe sí pé láàrin ọjọ́ méjì sísìn yóò padà wá fúnra rẹ̀. Àwọn tí ì bá ṣe tiẹ̀ fílẹ̀ nǹkan mi bàbàrà yóò wálé wá tó ọbẹ̀ mọ̀ sọ fún ìmọ̀ sọ bẹ́ẹ̀ fún ń bọ̀ èèyàn onídé èèyàn délé ikú kọ́ sọ pé òun ò borí. Bá mi nìyẹn mo jẹ́rìí yín. Kí mo lè ṣe o kí mo lè ṣe dìímú ọwọ́ náà dìímú fọwọ́ àlàáfíà rẹ̀ ọwọ́ àlàáfíà ọwọ́ náà fọwọ́ àlàáfíà rẹ̀ tó eré olókun eré ọlọ́sà eré olókun sẹ̀mí adé eré iwájú eré eré gúúsù eré àríwá ó máa jẹ́ tàwọn ọmọ rẹ̀ eré tó mú rọrùn dání jọ jẹ́ tiwọn eléyìí tó bá mú bi dání yà wọ́n yà ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ tó báyìí ń tolú tó fi ẹ̀ ń tẹjú gbọ́nà ẹni tó àṣẹ ń tẹjú wọn ẹwà wọn ẹwọ́n lọ eré kò ní ṣe yí. Bàbá mi sì fò ní ọjọ́ orí wọn. Eyín wọn wọ́n sì sọ tó. Ọ̀dà o kílé o bá mi là o àjẹkẹ́ mọ̀tàbádé kò. Kò sí wàhálà ẹ má bá wọn máa gbó jẹ̀dí o yí dà nǹkan lẹ̀ o imú yàn lágùn o. Inú mi àti máa dùn ayọ̀ mi. Ọlá o ti dé ọ pàdé àwọn àlejò mi. Mi ò pàdé wọn. Gbárí gíjá jájó bí orò Fọlá àti Ọ̀ṣun fèyí fún mi ọmọ àkọ́bí mi ẹyọ kan tí mo bí àtọmọ àbúrò mi ń ṣe lọ nísìnyí. Obìnrin sì làwọn méjèèjì yẹn wò bá ti lè ṣe o bó bá ṣe wàá tẹsẹ̀ mọ́rin ọyẹ kó lè bá yẹ mú fóònù ẹ máa ń fóònù mo lè pè wọn fún tiẹ̀ rí ọ kẹ tiẹ̀ ríra yín ibi tí mo rìn ń bọ̀ wá. Wow. Wetin do you know? Why you dey cry? Fee. Okay, you tell me wetin happen. Yes, I am. Okay. Oya no vex, tell me wetin happen. As I even dey ask, na the tears dey come out me. Make I go call your cousin. Yeah, you lay your yemi, you don't keep and beg those who don't share you. And then you say your sister dey cry, they say oh room. Which kind of room be that one? Who dey cry? She dey cry now, you no see her face. Fola. Okay, just say her. Thank you. Bless you. Taya. Fola. She go talk now. Fola. Fola, kí ló ṣe tó ń sunkún náà? Ó sì. Ọkọ ṣe mí. Lọ́rọ̀ wo nìyẹn, Fola? Fola, no. Fola, why are you doing this?
kò possible kí nǹkan kan máa ṣe kò máa sunkún báyìí. You're crying too much. Like ó ní láti wá jí mi látọjú oorun kó ń sunkún. Ó ní kòkó ò ṣe mí. Àbí kí lẹ ti fẹ́ gbọ́? Wetin you do my cousin? You dey okay? This na family problem, no be small thing. Fola! You said they go. Fola! So, baby, how you doing now? I did enjoy my life. Àbọ̀ máa gbọ́ ń dúpẹ́ lọ́wọ́ mi. Ṣé bàbá ọmọ a máa dúpẹ́ oore tí bàbá ṣe fún? Àbí bí n bá wá nírú ẹ̀ lọ́mọ tí mo bí, bí n bá wá ṣe nǹkan fún ọ. Aráàta ni kí n mọ̀ ṣe fún mi. Ó rí àwọn x-men ti pọ̀ ń gbòòrò. Àmọ́ ọ̀tọ̀ báyìí lọ́yẹ̀ kú ọmọ àyà tiẹ̀ sí. Ikú ò ní ọ̀pá àrùn ní ọ̀pá. Wọn ò lè gbé ọ. Àwọn ọ̀rẹ́ rẹ̀ ń kọ́. Wọ́n wà, àwọn náà ni màá kí n. Ẹ̀dà bẹ́ẹ̀mi náà kí wọn ní ọkàn mi ń ṣàfẹ́rí gbogbo wọn kí wọ́n yọjú sí mi láìpẹ́ láì jìnnà. Iṣẹ́ tí mo fomi ẹ kù ṣe tó nídìí mo fẹ́ ṣe fáwọn náà. Nígbà àwọn èèyàn bá rí ọ níta nísìn wọ́n máa rò pé èèyàn bí ẹgbẹ́ àwọn lọ jẹ́ wọn ní mọ̀ pé ó ti dòdì dẹ̀ èèyàn bá táwọ́ sí ọkọ̀ sínú tí ó ràn ní ti bí tí mo sọ pé báwọn x-men bá gbé ọ̀hún ó gbé ọ lẹ̀ torí ó ti dà pátá bó ti wà yìí ẹ̀bẹ́ yín bá sì forí sàpàtà kí ni ó ṣe yọ fọ́ ni bá pátá bá wá lọ kọ lẹ́yìn kí ni ó ṣẹlẹ̀ náà ẹ̀yìn náà ni ó fọ́ bí wọ́n ti jẹ́ gan-an. Àmọ́ ìwọ fúnra lára rẹ̀ ṣọ́ra rẹ̀ o ẹ ò ní torí ipò lẹ́ni ní mọ̀sán kọ́ máa wá ṣe gàlégàlé ó díwọ̀n ìrìn òru ìrìn alẹ́ ó díwọ̀ rẹ̀ kù ọgbọ́n pàápàá jùlọ bó ti múra yìí nígbà tó wọlé ìwá sọ́dọ̀ èmi bàbá rẹ̀ bó bá wá ń jáde kí lọ wọ̀ tó ń sọ́dọ̀ bàbá rẹ̀ lọ ń bọ̀ ọwọ́ pátá àti búrà lásán àbí bó ti wọ́pọ̀ fi má ṣe bẹ́ẹ̀ mọ́ kódà èrè ní sí báyìí òun nìsọni lọ́jọ́ bá a bá ti rìn bẹ́ẹ̀ làákò ní sọgbọ́ má dà sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ mọ́ ó lè mọ̀ ṣe lójú mi. Ẹ mọ̀ bínú. Ẹ mọ̀ bínú. Láre. Bó o ní. Pẹ̀lẹ́. Bó o ní ibi tó lọ. Wọ́n ní tó bá di ọwọ́ ìrọ̀lẹ́ kí wọ́n máa kó ewé àti kòkòrò ránṣẹ́. N tí àlékù lẹ́jà sọ. Bẹ́ẹ̀ sà. Kò tí ì burú náà kì í bàjẹ́ ìrọ̀lẹ́ mọ́ alẹ́ náà kò tí ì sin tó bàjẹ́ ń bẹ̀ kó kàn ṣe ní kíákíá ni lájẹ̀ ń fọ̀rọ̀ ọlẹ́ sọ̀rọ̀ ọlá fìyèrè ọ̀sùn fi léyìí ó yìí kẹ́mi nílé ikọ̀ rẹ̀ ọ̀sùn fi yìí kẹ́mi ọlá rè ọlá àjàlá ọlákúnlé ní jẹ́ àlejò tí mo sọ fún wọn pé ó wà lọ́dọ̀ mi tí n bí ń sì kejì ara òun náà ọmọ mi kò ní wájú kò ní lẹ́yìn gbóńdó rẹ̀ ọ̀kan tí mo bí nù. Ẹjọ́ ẹ wò ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ dáàdì wọ́n tọ́jú mi gan ẹ bá ń dúpẹ́ lọ́wọ́. Bá mi nice. Ẹ wò ó orí lórí wọ́tọ̀ eléyìí téèyàn bá sì ṣe láyé àtayé náà lèyìn ó ti máa gbàdájú ẹ lọ oore tèmi bá wá ṣe gbọ́ pé ó yá ìwọ tó ọjọ́ mọ̀ mí ó jẹ́ ń bẹ̀ ẹni bá wùwà bí tó bá wùwà kà náà bí tí ń jẹ́ ń bẹ̀ làwọn ọmọ tóun náà bí náà jẹ́ ń bẹ̀ àbọ̀rọ̀ ni bẹ́ẹ̀ náà bá wà ń pè ẹ ṣe rere fẹ́ni tó bá wà ní ká parí ẹ̀gbọ́n ọ̀tún fi jẹun pa ọ́ lẹ́sẹ̀ dà ọlá ọmọ tó ṣe fún mi nísìnyí lọ ẹ̀kúnlé ó rí iṣẹ́ kan tí ń púpọ̀ bẹ́ẹ̀ dáná mọ́ má jẹ́ ní okùndì rẹ̀ ọgbọ́n. Bá mi mo mísì yín. Èmi náà ti ń mísì rẹ̀ mo ti ń mísì rẹ̀ mo ti ń mísì rẹ̀ ó dẹ̀ ṣọ́ọ̀ṣà. Fọlá mo ṣúọ̀ dáadáa bọ́bọ́ yẹn ni mo rí ṣé mo máa wá fún ẹ ní òfò máa wá parọ́. ní sùúrù pẹ̀lú dread lórí. Bọ̀bọ́ yẹn gangan bọ́bọ́ tó fi hàn wájọ́ yẹn bọ̀bọ́ yẹn gẹ́lẹ́ báyìí ni mo rí.
Ní sùúrù. Ilé tó wá jẹ́ pé ọ̀dọ̀ dáàdì ló sí ni. Ṣé kò kí n ṣe pé dáàdì ń ṣiṣẹ́ fáwọn pípé? Fọlá tó dẹ̀ mọ bá mi, ó mọ òkú ẹ̀ náà. Bá mi ò ń ṣiṣẹ́ burúkú fáwọn èèyàn. Bóyá wọ́n help ẹ̀ nítorí bọ̀bọ̀ yẹn tí mo rí jẹ́ yẹn. Ó dáhùn pé wọn ò feel fine. You know that day wait for last month that me I dey go out and where I dey go important to my life. So anything you wan tell me, if I come back today, make you tell me today. If I don't come back today, I'll come back tomorrow, next tomorrow. Any day where I come back, sha, gist me. You know I like gist, but for now, then you gotta go tell me. Oh, no, I don't wish you or something. Kí ni sílẹ̀ jàre? Ní sùúrù, kí la máa ṣe é sìn rẹ̀? Ìwé ní kí la máa ṣe é sìn. Nǹkan tá a máa ṣe jẹ́ kí n mo rò pé bóyá ká kó àwọn boys ká lọ wá àwọn boys bí a kọ́ bá wa gbé kúrò lọ́dọ̀ bá mi tí bá mi ò ní mọ̀ ni bí a ká pa àbí kó sọ fọ́lọ́pàá tó bí èèyàn tó bá pa èèyàn máa pa àbí ká kọ̀ pa náà àbí wà bá mi sọ. Ok, ó mọ̀ kó tó máa ṣẹlẹ̀ fún mi ní 20 minutes jẹ́ kí n try láti ro ìyá tí bọ̀bọ̀ yẹn deserve. Ló máa yọ òtún kúrò nígbà yẹn. In fact, mo feel pé ó ti ń wà lọ́dọ̀ bá mi ti pẹ́. Ó dà papọ̀ máa ń miss ara wa tá a bá lọ yẹn ni. Ṣé bá ṣe lọ ní last month? Ó dà pa miss ara nítorí bọ́n ṣe sọ níjọ́ àlejò wọn ní ọ̀dọ̀ wọn ló wà. So a máa bá wò ká lọ ní òru a máa bá. Kàn ró dáadáa yìí tó bá fẹ́ bẹ́ẹ̀ ká wáyàn tó máa tẹ̀lé wa torí ó mọ̀ pé tán máa. Màá get back sí ọ, màá láti lọ. Òun náà jẹ́ ká bá ń bẹ̀ ṣá. A máa bá ibẹ̀ ló ń gbé. Àgbérò báyìí ni gbogbo ojú àgbé tèlè ń gbéra kí ló jẹ ẹ gbà mí Fọlá èyí ti jẹ kí ló dé tó fẹ́ pààyàn sí mi lọ́rùn ìwọ olójú òkò ebi mo ti rí wọ lánàá èwo làbọ̀rọ̀ fún orúwọ àyínfalẹ́wọ̀ àyín kílẹ̀ wà àbẹ́ sọ fún mi pẹ́ ń bọ̀. Daddy, ta ló yẹ kó kú tí ó bá kí n ṣe bàbá olórí burúkú yìí? Gbogbo bí àbúrò yìí ṣe kú dáàdì tèmi kò ṣe yín olórí burúkú yìí. Wo ayé ẹ ti bàjẹ́ o. Ṣé bí mọ́mísí mi ṣe sọ náà gbogbo ẹ̀ gbogbo yìí ló wà ní díẹ̀. Ó rẹ́pù mi, ó rẹ́pù mọ́mísí mi, ó lójú everybody. This guy raped me, this guy molested me. Máa kọ́ èmi ni mo máa pa ẹ́ last mo ṣe. Àṣẹ. Ọ̀rọ̀ ò ní jẹ́ wàdùwàdù ká fi wàdùwàdù wa. Ó ti gbọ́, èyí fi wàdùwàdù rédà lórí ikọ̀ dákun Ọlá bó lọ̀rọ̀ ti jẹ́. Ṣé ohun tí Fọlá ń sọ yìí ṣé òótọ́ ni àbí ń parọ́ mọ́ torí òkú ìfarapamọ́ fẹ́ni tí ó sùn gbogbo bó bá ti jẹ́ pátápátá mo fi ọ̀la hàn mí báyìí. Bàbá máa jẹ́ o. Orí mi máa dàrú o, máa dàrú. Ọlọ́run mi máa tọ́ ṣiṣẹ́ mi. Bàbá mi láyà ìrìn àjò ẹ̀dá. Ìrìn àjò ẹ̀dá. Ọlọ́run ìrìn àjò mi o. Ìrìn àjò mi o. Káyé má dàrú. Ìrìn àjò ẹ̀dá. Ọlọ́run ìrìn àjò mi o. Ìrìn àjò mi o. Káyé má dàrú o. Alágẹ̀ẹ́sà jọlọ́run ilẹ̀ máa tó máa kà. Àṣegbé ò sí o. How you doing? You alright? Mo wà pa. How's my husband doing? Àwọn náà wà àwọn ọ̀gá wà tẹ́rí ìlú òyìnbó ẹ̀. Mo ń wèmí òkè mi lọ. Ìyí tí rẹ̀ ni wọ́n mi. Ọba máa ń bọ̀ gà sọ ọ̀gá ní ìfọkànbalẹ̀ kí n ṣe sùúrù. Pápẹ́ kó tó jẹun kò ní jẹ́ bàjẹ́. What's that? Don't worry. I'll let you know about it. We're so tired. That's why we're just tired.
tired. We're back. Yes, we're back home in Nigeria. What's happened to these girls? Come on, let's give them a ride. Let's find out what's happening. Come on. It's just fine now. You guys don't help each other in Nigeria. Hi, ladies. What's happening? Mommy, we're just stranded here. And we're going to go and see if I can feel Some set of friends. Oh, really? Yeah. And this place is scary. Yeah, exactly. They are our friends. All right, hop in. Thank you, my Shema. God bless. Excuse me, you can't have that bag. It's got money in it. Sure. It's okay too Sorry? much, okay? Sorry? Z. Yes. Alpha. Alpha. What's the phone you? Pay back the owó ìsẹ́yìn kùtù. Well, do we trade? I feel cool. Fire energy. Can I move? Movement. Excuse me, that's my money. You can actually have something else, but not my money. Hey, keep short. Sorry? My husband. He actually lives in Nigeria. That's why we're here. We came here to for a holiday with him. That's why we came in today. Stop it! I'm just telling you where my husband is. He's in Nigeria. Nigeria. For what? 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 Ṣàánú mi, gbogbo nǹkan tẹ́ bá fẹ́ lọ máa fún yín. Ẹ ṣe ṣàánú mi, ọmọ yóò bọ̀ kọ̀ọ̀kan. You down there. Maybe you just stage play. Tí bá tún bọ̀, tẹ́ tún dún. Fóònù yẹn. Sábà bá ẹ sọ. Tó pìlìpò lágídí, wọ́n gbọ́ ìbò. Sórí àwọn ọmọ ẹ̀ náà tírẹ̀nì. Ojú ẹ̀ la ẹ̀ pa wọn. Ọmọ kọ́ mi ẹni ṣòfò ọmọ ìṣàánú mi. Tiwantiwa nìyí, tíátíá ní. Tó o pé o gbọ́ Yorùbá tó báyìí, o gbọ́ Yorùbá o lọ sọ English. Can you imagine? Àṣé ìbílẹ̀ làwọn eléyìí. Ìbílẹ̀ ni òun díbọ́ tẹ́lẹ̀ ni. Àwọn eléyìí kò ní wọn pé kẹjá tiẹ̀ pèpè. Oṣù máa jẹ́wọ́. Nígbà wo lè wo ló ní ìgbẹ́? Mú wá! Àwọn ọ̀gá ní pé àwọn wá. Mú bá jẹ́ òfẹ́ kí wọ́n ṣe gbàlẹ̀ fún orí rẹ̀. Hello? Àrẹ̀mọ Alpha, ń gbọ́dọ̀ ti dé. Ṣé o tẹ́sí fáwọn ọmọ mi o? Má jẹ́ kó. Hello? Hello? Yes, sir, wọ́n gbọ́ yín, sir. Tó bá mọ̀ pé o nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ àti ọmọ àti dráìvà ẹ̀ wọ́n wà ní custody wa. I need a 20 million naira ransom from you. Ẹ jọ̀ọ́ sà torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ sà. Tó bá sọ pé o fẹ́ play smart, o fẹ́ involve àwọn ọlọ́pàá. Sórí ọmọ ẹ àti ìyàwó àti dráìvà òkú ẹ̀ ni màá fi ránṣẹ́ sí ẹ o. So kó cooperate, kó
kò sanwó yẹn sákàǹtì mo send sí ẹ. Let me inform the commissioner of police. Ó máa fún yín ọkọ dáadáa ni wọ́n fún yín gbogbo wọn. Hello. Keep the phone. And ìwọ gbọ́ ìbò gan. No, mi gbọ́ tí mo kàn máa ń sọ fáwọn ọmọ mi ni mò ń sọ. Àwọn àjọ ọmọ ẹ̀ àbí. No, ẹ bá fi lọ sí. Àjọ ọmọ ẹ̀ àbí. Àlàyé, ẹ jẹ́ kí bèbí. Hello? Hello? Mo ti débẹ̀. Mo ti wà ń bẹ̀, èmi ni mo páàkì mọ́tò, ask kọ́lọ̀ báyìí. Sá, ẹ̀wọ̀n rí bẹ̀pẹ̀ àti kíni páàkì. Okay. Yes, sir. Oyún òpó yẹn náà mú wá ti rìn gan-an. Àwọn ọ̀pẹ ni mo dẹ̀ rí sí sá. Yes sir. Mo ń bọ̀ straight báyìí, ojú ọ̀nà tó rìn náà ni mo ń tọ̀wọ̀ báyìí. Yes sir. Ṣé kí n kàn máa lọ straight sir? Yes sir. Mo ti débi tí wọ́n gbé pákí rẹpẹtẹ sí báyìí. Yes sir. Níbi pákí yẹn mo ti dó báyìí sir. Mo ti dó bí pákí yẹn sir. Ayé mi. Fúnṣọ́. Yes sir. Gẹ́gẹ́ kí n ṣe mo ti ṣe sá, owó tẹ̀lé kí n san mo ti sẹ́ǹdì ẹ̀ sá. O ti sẹ́ǹdì ẹ̀? Mo ti sẹ́ǹdì ẹ̀ sá. O ṣọ́ọ̀bù ti sẹ́ǹdì ẹ̀? Mo ti sẹ́ǹdì ẹ̀ ń kà láti ti owó ti yọ́ lára fún mi. Ìyá farabalẹ̀. Yes sir. Tí bá ti gbá ẹ sọ kó máa gbọ́. Lọ́wọ́ kan sá. O gbọ́ báyẹn? Yes sir. Ìyá tán báyẹn. Right or left sir? Turn your right. Dàbàdà. Like that. Tó bá ṣe bí wèrè. Nǹkan ti ṣe mí báyìí sá. Màá jẹ́ kó mọ̀. Yes sir. Ẹsẹ̀ ìjọ torí Ọlọ́run sá. Ẹjọ́ nítorí kí n san mo ti sẹ́jọ́. Ṣé nǹkan kan ti ìyàwó àtọmọ mi ìjọ torí Ọlọ́run? Kò sí kan tó ṣe ìyàwó àtọmọ. Ẹ ṣé sir, thank you sir, God bless you. O sọ̀rọ̀ jù. This way. Yes sir. Yes sir. Ẹ sọ mi ẹ̀ mo dáná ayé mi ti bàjẹ́ báyìí. Ayé mi ti bàjẹ́. Ṣé yes sir báyìí yes sir. Yes sir. Bẹ́ẹ̀ ti sọ ni mo ṣe ń lọ. Ẹgbẹ́ mi ò sọ̀rọ̀. Excuse sir. Gbogbo nǹkan tẹ́ ẹni kí n ṣe gbogbo ẹ̀ ni mo ṣe. Ẹni kí n sẹ́ǹdì owó mo sẹ́ǹdì owó. Ẹni kí n má pe ọlọ́pàá mi ò pọ̀ ọlọ́pàá. Ẹni tí bá ń bọ̀ kí security agent kankan má tẹ̀lé mi wá ó tẹ̀lé mi wá. Ẹni mi àti fóònù mi nìkan ni mo dá wá ní sáwọ. Gbogbo tẹ́ wá ní kí n ṣe tèmi ṣe yẹn. Ẹ kí ló tẹ̀ yín ò ṣe káàdé òun fún mi pé tí n bá ti dé o màmá mú ìyàwó àtọmọ mi lọ. Wọ́n ìgbẹ́ fi ṣe báyìí fún mi. Ẹ ló sà. Kó má jẹ́ nǹkan tí mò ń rò lọ́kàn òun lẹ ní máìlì o. Tẹ́kẹ́ fẹ́ gbowó kankan lọ́mi kò sí ṣe gbá nǹkan lọ́mi wọn o. Gbogbo ohun tó kù ni mo ti kó lẹ̀ yẹn. Èmi dẹ̀ ní olórí ẹbí mo mú ìkíṣẹ́ mi làkọ̀bí o. Kò tèmi ni mo àmì tí gbogbo wọn ń bù mí. Ẹni tó tún kù bọ̀dá mi àwòkọ́ lé mi tó tún pọ̀wọ́ lé mi kò sí 15,000 lákàntì wọn. Adìẹ tó bá wá fi ṣe tutù ẹlẹ́dẹ̀ nǹkan kan lẹ́yìn alájọ́ ń jẹ. Tẹ́ ẹ bá wá jẹ́ pé òun lọ pè kàn ní erékọ́bọ̀ ó lè ṣe àkọsẹ̀jáyé fún yín o. Àkọsẹ̀jáyé àwọn ta ni? Ta ló sọ̀rọ̀? Bẹ́ẹ̀ lògùn yín kúrò lé. Náà ojú mo sọ ní pé wọ́n fẹ́ ṣàkọsẹ̀jáyé gbogbo yín torí bá ń ṣe wà ìmọ̀ pé ògùn kàlẹ́ máa fẹ́ bọ̀dá mi àwòkọ́ ní òde ìṣó ògùn kà. Yẹ́ bọ̀dá! Ẹ kọ́ ló fẹ́ ṣe ìlú ara mi. Ẹjọ́ sàn. Ṣé kí ẹni tí mo sọ yàtọ̀ frustration níbi tí wà frustrated ẹjọ́ tó lọ. Ọgbẹ́ mo sọ pé o sọ̀rọ̀. Orí mi ti fẹ́ yí ni ẹjọ́ tó lọ náà. Ṣé ló máa bọ́ pàtì sí ẹ̀yẹ? Yes sir. Pẹ̀lú tó bá lè pè. Yes sir. Cut everything because I need that money. Kò sówó kankan kò sí kankan mọ́ ní ẹjọ́ tó lọ náà. Dẹ́kun náà mo ti ṣe yẹn. Ẹjọ́ tí. You are a good boy. Farabalẹ̀. Kí ló ń ṣe yín? Please go. Please go. Ẹjọ́. Wọ́n fẹ́ máa lọ.
ṣé kó máa lọ. Mr. Man, tẹ́ bá nífẹ̀ẹ́ family yín àti driver yín ṣe rí owó táwọn kó gbà lálàkọ́kọ́ yẹn wọn la fi ṣe fàájì o. Àwa need extra 20 million naira lọ́wọ́ yín sí. Ọlọ́gbọ̀n lè rí kò sí ọgbọ̀n ẹgbẹ́ àti ọ̀tọ̀ fúnra wájà rẹ̀ ọ̀rọ̀ kò sí ọgbọ̀n mọ́ mi. Kíkọ́ ṣẹ́mi ṣẹ́mi sà. No, baby. Ọ̀rọ̀ sọ̀rọ̀ ni. I need that money. Listen, I tell you, that's okay. Back him up. Men no di mẹ́ta yo. Mẹ́ta gbọ́dọ̀ di méjì o. Listen, I tell you what tell you, sir. Mo bá ń ṣègà máa wẹ̀yìn o. Mo bá ń ṣohun gbogbo máa wẹ̀yìn o. Ohun tó bá ń ṣe lákọọ́lẹ̀ mo lè gbàlúbọ́sà kó ẹ̀ bọ̀. Omo, this man na fuck up. I mean na real fuck up him be. Oh, you be the pé gbogbo tó wà l'account ló transfer fún wa yẹn. Ṣé kí n boss bọ́bù ẹ̀? Gbogbo transaction tó ṣe látàárọ̀ gbogbo ẹ̀ na FK. Real fuck up, kò sí ọkọ tó lọ mọ́. Torí ẹ̀ náà mo ṣe sọ fún yín pé mo sọ fún lẹ́ẹ̀kan wípé kẹjọ ẹ̀ kò sí nǹkan lóòótọ́ ni mo mú ìlọ́ta nǹkan létẹ̀ ìjọ ẹ̀ ṣàṣàánú ni tẹ bá ní mú fọ̀ fún ni mo promise má padà wá. Báyà kí ló ṣe ọṣùwò ni kí ló ṣe. How far now? Ṣé yà yẹn dùn? Mo kò ní o. Kí ló ṣe sọ fún mi sọ bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ Kí ló wá ṣẹlẹ̀ ńgbà? You rape my wife? Kí ló fẹ́ ṣẹlẹ̀? No, excuse me, you rape my wife? Kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan mo fẹ́ mọ̀? You rape my wife? Daddy! Ìwọ! Gbogbo family ìjọba pa ẹjọ́ mi ò lose. Ọba I no dey lose. Ẹ̀dájì. Lọ́pẹ́ jẹ́ fún mi. Sórí apá ẹ̀, ìtún ẹ̀, kọ́sọ́mà ti wá, ọmọ orí ẹ̀ dẹ̀ jì. 5 million. I no dey lose. 5 million. Bàbá, iṣẹ́ ìṣù. Iṣẹ́ ìṣù òṣì ẹ wo. Tẹ́ bá ti ṣe orí burúkú ìranù tán, ẹ máa parọ́ mọ́ èṣù. Èṣù yẹn ló dẹ̀ máa pa ẹ́. Àṣẹ. Fọlá, ṣe sùúrù. Etí ẹ ti bàjẹ́ bí ó jókòó sí. Bàbá. Ayé ẹ mà ti ta bó ti wà yìí. Ọ̀mà tó rí bá ti ṣe mọ̀. Ọ̀mà ní rọ́nà gbé gbà mọ̀. Àṣé ara mi ni só ti rùn. Èmi mo fi ọmọ ẹyẹ mo fi sábẹ́ mo sì wá ń gbin kà. Ìwọ ló pàdé aláyọ̀ jẹ́. Ìwọ ló sọ ilé aláyọ̀ dá oró bá ń sá. Mo dáràn. Ifá ẹlẹ́rìí ìpín ọ̀rọ̀ sọ fún mi kí ló dé tó fi júùjù bò mí lójú torí ọ̀dà ó ti yé mi ẹ ṣe sùúrù ń tá àbá fi ọ́ bàjẹ́ ó ní bá a ti ṣe ó ti wà yìí tí ẹ ti bá wọn níbi tó wà yìí gangan tí ẹ ti bá mo fẹ́ gbọ́ kankan lẹ́nu rẹ̀ bí tí wọ́n bọ̀ ṣé ọmọ tó ṣe ni ọmọ tábùrò mi bí
ọ̀pá ọwọ́ á mú ìyàwó àbúrò mi ọba alájọṣepọ̀ ọba torí wo àtàwọn tẹjọ́ ń ṣe gbogbo orí ibú tẹ̀ ń ṣeun ẹ wo ẹ ti yín ó bàjẹ́ o ti yín ó bàjẹ́ o ọ̀rọ̀ yín ò ní rójúmọ́ ọ̀rọ̀ yín ò ní ráyè ní bẹ́ẹ̀ bá dé wọ́n kékeré ló rò pé yàtọ̀ jẹ́ kékeré ní ìyàtí ń jọ tẹ́lẹ̀ nílé ìtọ́ wà yìí ọ wà jìyà ó jẹ̀wé ìyàmọ̀ tó ní gbọ́n bẹ́ẹ̀ mo sọ fún kí mo lè ṣe o kí mo lè ṣe fún ọmọkùnrin yìí. ẹ̀wọ̀ ẹ má tiẹ̀ stress rárá ṣe nígbà tó ti sọ fún mi pé bí là ń bọ̀ mo ti ní plan méjì ìtìdá kí n fọwọ́ ara mi pa olórí burúkú yìí ọkàn àwọn ọlọ́pàá wa mú so mo dẹ̀ ti rí pé tí n bá wá síbí ẹ̀ ní jẹ́ kí n pa mo ti mẹ́sàgì àwọn ọlọ́pàá wọn ti wà lọ́nà. ọ̀dà bò ti ṣeun sórí àtiwọ́ àti wèrè kejì ẹ tó ní nǹkan kan ò ṣeun wo ìyá ń jẹ nǹkan lọ́wọ́ ni o nígbà tí a bá jẹ̀wọ́ tó ń jẹ yìí tó jẹ́ tó yó bámbám ìyá ó jẹ kejì rẹ náà bẹ́ẹ̀ ni lójú mi yìí ni ó sì ṣe wo ara ń tá a máa ń sọ ni ara ń tá a máa ń sọ ni Fọlá gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí pátápátá mẹ́bí àfọwọ́fà bàbá rẹ ni bẹ́ẹ̀ ni àìgbọ́kìlọ̀ bàbá rẹ ló fa gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí. bọ̀dá mi èmi fún ara mi mo fẹ́ wá rí yín láàárọ̀ ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ láti wá fún yín ní ìròyìn ayọ̀ kan kó tó di pé wàá pè mí wípé ẹ̀ lálàsí mi. ìròyìn ayọ̀ náà la máa gbọ́ síra wa torí ìwé mímọ́ àwọn ń dà kejì ní ìròyìn ayọ̀ lágbọ́ lágbọ́ àwọn olódodo ẹ tó ka báíbù. kí la mọ̀ tán. anyway fíìsà tí mò ń lé látọjọ́ ìfún fámìlì mi wọ́n ti fún wa. ìwé ìrìnnà ìlú èbó fún wa àtàwọn àtẹ̀bí rẹ̀ ó ti bọ́ sí. Ifá o mà ṣeun elédùn àmọ́ mà dúpẹ́. ológun asọ̀rọ̀ dayọ̀ ọmọ àti sọ̀rọ̀ yín dayọ̀. mo dúpẹ́ mo dúpẹ́. ẹ̀yin ni ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ẹ̀já dúpẹ́ lọ́wọ́ àwọn òní. torí Yorùbá sọ pé ẹni tó bá ṣe àfi ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ yín. àwa ń bá Fá sọ̀rọ̀ eléyìí tí Fá ń gbọ́ ni elédùn àlọ́ jẹ́ kí Fá gbọ́ gbogbo ọ̀rọ̀ táwa ń sọ ká dúpẹ́. ń tèmi wá torí ẹ̀ pé ẹni kókó rẹ̀ ń mọ̀ pé ọ̀nà tó gbà yọ rẹ̀ inú mi dùn ayọ̀ mi sì kún ó jẹ́ mọ̀ pé ṣàn báyìí láàrin ajénímù ní pẹ́kọ̀rọ̀ Ọ̀rúnmìlà bá Agbọ́nirègún kì í ṣe tiẹ̀ láṣetì ó ti fi hàn mí tẹ́lẹ̀ ó wá kún déédéé àlá tí mo láti mọ ìpè ọ́ ó sọ mọ̀ pé ibi tí Fá ó gbà yọ lélẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ àmúbọ̀ ọba wa rìnrìn àjò tó lọ fẹ́rìn yìí pẹ̀lú àwọn ẹbí rẹ̀ àwọn ilé iṣẹ́ tó dálẹ̀ àwọn nǹkan òwò rẹ dákun bó o ló ṣe ṣàmójútó rẹ tí gbogbo yín bá lọ. ibi máa lè kọjá oṣù mẹ́fà tàbọ̀dún kan tí n bá ti mú ọ débẹ̀ tí mo ju ọ̀sán tí ó settle down tí ó mojú lẹ̀ èmi bọ̀ lé ní. èmi ò lè fowó lẹ̀. bó bá wá ṣe bẹ́ẹ̀ náà oṣù mẹ́fà àbọ̀dún kan tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí náà àwọn èèyàn ò ti gbé nǹkan gbẹ̀yìn ẹ lọ. mo lẹ́yìn tó máa mójútó. o ní tó fọkàn tán. yéè kò lè mú nǹkan yàn láyé bówó bá dẹ̀yìn àti ẹ̀pọ̀ àfún ẹni tí ní kódà kò má ti jẹun. kìí da lórúkọ mọ́sápá ó yí èpò kóònù àlìkámà èèyàn dáadáa ni òun ní ogún kẹ yóò lálẹ́ ni kò ní lálẹ́ lẹ ó ìjọ mi ni èmi lọ́jọ́. bọ̀dá mi ò gbọ́. èmi lọ́jọ́. pé kí nǹkan máa. Àdìsá ká má dáhùn tí o sì yẹ má dà pọ̀ ọwọ́ ta la ti bá ń dìlé wa. yàtọ̀ sí kẹ́kẹ́ rà mú nǹkan láti wá díẹ̀ ìgbà wa kékeré nǹkan lọ́pàá Àdìsá òun sọ̀rọ̀ ojú Àdìsá òun sọ̀rọ̀ kálá àròrí ẹ̀ mọ́ kálá àròrí àti ẹ̀ mọ́ Àdìsá wàdà pìtú kékeré odidi tẹ́lẹ̀dẹ́dẹ́ sọnù. má jà tún tí ò ṣe é tún má jà tún. ọjọ́ mi lójú o adigun dídé tẹ́lẹ̀dẹ́ tì. Àdìsá jẹ́ ń lọ bí mo ń lọ ò kárí láì. ọ̀rọ̀ tí mo torí ẹ̀ pè ọ́ rè Ifá fi nǹkan kan hàn mí ìwé lọ́wọ́ jẹ́ mọ̀ pé Ọ̀rúnmìlà sàn án báyìí ní kì í fi bákan gbọ̀kan ní kó tó di pé rìnrìn àjò Ifá là á ṣe ètùtù ká lè lọ tìjó bá a bá ń bọ̀ ká lè bọ̀ tayọ̀tayọ̀. My brother. Àdìsá kí ló dé? Kíni? Gbogbo everything na business. All na business. Ẹran wo la fẹ́ ra lẹ́tẹ̀ yìí? Ifá ò béèrè ẹran bẹ́ẹ̀ kò béèrè àgbò kódà Ifá ò béèrè ẹdìẹ eléyìí tí Ifá béèrè rèé ó lẹ́ẹ̀dín kára
àkàrà tẹ́ ẹ bá wá dé yìí ìwọ àtìyàwó rẹ ẹ pa àwọn ọmọ kéékèèké àdúgbò jọ ẹ wà á fún wọn wọn jẹ tìdùnnú ni bọ́ bá wá dọjọ́ Jímọ̀ ẹ dín kára mi ibi àwọn èrò pọ̀ sí lọ́jọ́ Jímọ̀ olóyin gangan ẹ tún wá Jímọ̀ mọ́sálásí Jímọ̀ ni. ẹ lè má lọ mọ́sálásí bóun yẹn dún wájú mọ́sálásí kò sí ohun tí fi ṣe ẹ wà á bẹ́ẹ̀ bá ti ya wò ó ti dùnnú àtayọ̀ tẹ́ ń bá lọ yìí wọn wàá fi ju àtayọ̀ wọn ìpàdé yẹn kẹrù wálé láti. ẹ̀dá àwòpọ̀nlé ọyọng àdìsá àwòrìndé. ara ṣúgà kò sí ń bẹ̀. ice water. Ifá ò béèrè. block. Ifá ò gbà. bọ̀dá ẹ̀ lè change. ṣe pèsè. gbogbo nǹkan lè máa ṣe business lára ẹ̀. kẹ́nu pé mo sọ fún ipa àgbà fíṣà sí ẹ tí ń wo bẹ́ẹ̀ ṣe máa rí change díẹ̀ lára mi. bọ̀dá kí lè ṣe rí báyìí. lára àwọ̀. kí lè ṣe rí báyìí. àdìsá. bọ̀dá ẹ má wọrí màá sẹ́ẹ̀dì sí i ṣọ́tán. àdìsá má ṣe bẹ́ẹ̀ o gbọ́ kìlọ̀ o Ifá ní o gbọ́ dandan kọ́ gbà dandan o ọ̀yẹ̀kú méjì tí ń lọ lóde ìlàdó Ifá ní bó lówó lọ́wọ́ ìgbà ò ní gbárí ọwọ́ rẹ̀ dànù ní mo sọ bẹ́ẹ̀ fún ọ̀kadì láì tó o wá gbọ́ kìlọ̀ kẹ́gbà ò má bàa gbárí ọwọ́ ẹ̀ dànù. ẹgbọ́n mi o nígbà tí bẹ̀rẹ̀ mo ti mọ̀ àpẹẹrẹ lọ́tẹ̀ yìí àpẹẹrẹ dẹ̀. ìdèdè lọ kó jẹ́ wo àbíyàwó rẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ bọ́ bá jẹ́ mi ni ọmọ mi ń ṣe. ẹgbọ́n mi màá sẹ́ndì owó tẹ máa fi jẹun sí ìrọ̀lẹ́. ẹ ṣé o. ọ̀rọ̀ àgbà ṣeré bí ọ̀pá ṣe lóòrọ̀ yóò ṣe lálẹ́ kí mo lè ṣe lọ́rọ̀ àwòrìndé torí lọ́jọ́ kìíní àná mo jí ó yẹ pé béèyàn ó bá kọ́lé yóò tẹ́tí sọ́rọ̀ Ifá béèyàn ó ra mọ́tò yóò tẹ́tí sí kìlọ̀ Ifá béèyàn ó bá rìnrìn àjò yóò tẹ́tí sí kìlọ̀ Ifá ìkìlọ̀ tèmi wá sọ fún lọ́jọ́ kìíní àná tó kọ̀ tẹ́yìn èrè ìlú èbó àti ìyá yín ẹ wá gbà tẹ́ ẹ wá padà dé tẹ́ ẹ padà bọ́ sọ́wọ́ ṣé ẹ rí i pé ká wí fún ni ká gbọ́ àwọlé alára ká sọ̀rọ̀ fún ni àgbà àwọn òkèdè o àwí ìgbó àfọ̀gbà ní mú ni fi gbá àjàrè bomi ẹnu ẹ ti rí báyìí ṣé ẹ ti rí i pé ọ̀rọ̀ kankan ò ní lọ láìṣẹ́ bíi tí wù kọ́ mọ́ abẹ́ẹ̀ rí ọ̀dà níbi tọ́rọ̀ dìbò iṣẹ́ kù tá a ṣe iṣẹ́ tá a ṣe ni pé ká ti ẹsẹ̀ bọ ọ̀rọ̀ bá ti rí ìyá rẹ̀ ní kánmọ́ kóbó ènìyàn lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì bí wọ́n bá ti gbé eléyìí wọ́n wà gbogbo ọ̀nà tí wọ́n gbé gbogbo àwọn tó kù rẹ̀ pátápátá tí wọ́n wà láti mọ̀lẹ́ ọlọ́pàá àmọ́ kó tó di pọ́ lọ wọ́n fi láàbù kan sí lára. wọ́n fi láàbù kan sí lára wọ́n débi pé kò ní bọ́m̀bẹ̀ kò ní rúlà kò ní rúyè mọ́ sọ bẹ́ẹ̀ fọ́ ọ̀sán ìbíkẹ́ o olúbíkẹ́ o. Shout out to my baby where they show me love. Where they show me love. Shout out to the bitches where they play me tough. Where they play me tough. Say my baby tell me boy you no go fall. Say you no go fall. And your mommy got that out loco. Hold on. So I won't leave my baby for nobody. So I just want my baby to come body like that too. So I won't leave my baby for nobody. So I just want my baby to come body like that too. Number one for my playlist. Superstar, she be A-list. Baby, you better go to baby, you better go to my sexy. Shout out to my baby where they show me love. Where they show me love. Shout out to the bitches where they play me tough. Where they play me tough. Say my baby tell me boy you no go fall. Say you no go fall. And your mommy got that out loco. Hold on. See your backside, oh mad. Call me killer boy, just battle. She be my star, now be a moon. If not by daylight, and she didn't give me this pop. Expensive love like Louis now Prada. Let me spend you goodie, you be let me spend you dollar. Got keys to my heart, to my bimmer. Second for you, my sexy dealer. Baby, if you be with us, yeah, you be good. Put it on to my heart, baby, put it trigger. Baby, I'm catching, go, baby, be the shiver. Hold on, no kisses, baby, no kid around. Hold on.
Shout out to my baby where they show me love. Where they show me love. Shout out to the bitches where they play me toy. Where they play me toy. Say my baby tell me but you no go fall. Say you no go fall. Shut get me. I'm hey! Hey, drop couple. Drop couple. Wait, my friend. Are you mad? Are you crazy? When you think move. Are you crazy? Are you mad? Move, my friend. Move, my friend. Move. Are you people normal? You want to tell? You want what about? What do you get? Sure, come on, buy it. See if I Ọlọ́run mi máa tọ́ ṣiṣẹ́ mi, bàbá mi láyé. Ìrìn àjò ẹ̀dá, ìrìn àjò ẹ̀dá, Ọlọ́run ìrìn àjò mi o, ìrìn àjò mi o, káyé má dàrú ẹ̀dá, ìrìn àjò ẹ̀dá, Ọlọ́run ìrìn àjò mi o. Baki da ido ne baki gani? Ki mutu ne baki gani? Ji on ne? Baki ji na? Ẹ gbọ́ nǹkan tí mo sọ. Nice one. Sori eléyìí tó ṣe gbogbo ló make sense. Màmá ẹ má bínú láàrin àti ẹ fẹ́ dáná sí lọ́rùn. Yes, why? Kí ló dé wà láàrin títí tí mo dẹ̀ hàn ẹ̀ dẹ̀ fẹ́ kúrò? Why? Kí ló ṣe dẹ́wọ́ bí ẹni tó sọ penalty? Wàhálà wa. Ẹ ti jẹ́ owó lápò. Ẹ wá wò pé òkè ìdílé lè ṣe láti fi bá tẹnu kan jẹ́ ẹ wá sáré títí láti bá tẹnu jẹ́ kí lè gbá yín dànù àbí. Nǹkan ṣe yín. Ẹni sọ ṣé ẹ wojú ẹ tẹ́ ń bá kẹ́ mi ò láì bẹ́ ṣe ń tweet woman ẹ wojú ẹ níyìn náà. Má bínú kí ni mo ṣe fún wọn. Tẹ́lẹ̀ rẹ̀ ń tẹ́ ń bá sọ̀rọ̀ báyìí ẹ wojú ẹ ti mọ̀ ọmọ ìjọba lẹ́ni ìnà ẹ ní ìgbà tí ṣe bẹ́ẹ̀. Ọmọ ìjọba. Ẹ wò náà. Ok. Ohun kan tó máa ṣe bá mi yẹ bẹ́ẹ̀. Jẹ́ kí mú tó àdàwà. Máa tẹ̀lé wọn lọ bẹ́ẹ̀ ni o. Ìwọ wọlé. Àkànkẹ́ ǹdé ọmọ àgbo ẹ̀ ǹdé èmi mọ̀ pọ̀ gbádùn yóò gbádùn ẹ̀yin àmú ìṣe léègbé bẹ́ẹ̀ yìí sọmọ olókùú bẹ́ẹ̀ ni wọn ní sínú òbí ẹ̀ láéláé ó gbádùn ẹ gbà ó rí i pé ó ti wà tẹ́lẹ̀ kọ́lé bóyá mú gbọ̀ngbọ̀n ọjọ́ kan kọ́ ló débẹ̀ ọjọ́ kan náà kọ́ ló kó ń bẹ̀rẹ̀ káyà orí kó tí ń wálẹ̀ yàtọ̀ sígbà tó kọ́kọ́ rẹ̀ tí ń wálẹ̀ kí ló ṣe. ojú rẹ̀ ṣe ń jì sí ọ bójú ìyá rẹ̀ bá wá ṣe ń jì tí ọ sí kọ́ sá lọ lókun ni àbí kọ́ súnmọ́ ìyá rẹ̀ kọ́ wà mọ́ra. Ojú wọn ti le. Ọ̀la ń gbòòdù rẹ̀ lè ń kọ́ sọmọ ike ni ọ ni. Ìwọ náà mọ tí ń bẹ lára rẹ̀ ọmọ bí ti ṣe ọwá lójú rẹ̀ lè ṣé o mọ tí ń ṣe ni
Àkànkẹ́ ọ̀dà mo ṣe ojú. Ẹ má jẹ́ kó o sí Àkànkẹ́ ó ṣe sùúrù ọlá àwọn tó láyé àwọn tó nílẹ̀ ń jẹ́ ọgbàdùn gbọ́ngbọ́n ẹ̀yin ò ní bábà ìkún ọlá àwọn ìyá mi àtẹ̀yìn ajímájẹ̀ kan tó lè gun kákọ́rọ̀ ní sí ọ. Àkànkẹ́. Àkànkẹ́. Ẹ fún ọ̀sẹ̀. Àkànkẹ́. Àkànkẹ́. Ọ̀dà ọmọ rẹ mọ̀. Ọ̀dà Fọlámọ̀. Elédùà àmọ́ máa dúpẹ́ kò sí bẹ́ẹ̀ ni a ó ṣe ìrìn àjò ẹ̀dá láyé ọwọ́ Ọlọ́run ló wà ọwọ́ kádàrá àtọwọ́ orí nínú àjò ẹ̀dá Elédùà àmọ́ ẹ̀yin ò nílẹ̀ mo dúpẹ́ ẹ̀yin alájọ tó wà pé mo dúpẹ́ bẹ́ẹ̀ dójú ó tì mí o jẹ́ ń kábàámọ̀ lórí Àkànkẹ́ mo mà dúpẹ́ Àkànkẹ́ o ṣeun fún ológun agbọ̀n náà mo dúpẹ́. Mo láìkí o máa díẹ̀ mi. O sọ fún mi pé òun mú stranger bọ̀ nílé, òun mú ọba kún ọ̀gá wọn lẹ̀, wọn sọ pé àwọn ọkọ̀ lẹ́tà, wọn ṣí anything, wọn kò di okòkò wọn wá, what's that? What's going on now? Ṣé ká sọ pé kò sẹ́ni kankan nulẹ̀ yìí ni? Mo ti wà lẹ́nu géètì yìí tipẹ́ tí mo ti ń gbá géètì látàárọ̀. Màmí, géètì máa yẹn ò lè ṣí. Kò ní fẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ o. Ara rules and regulations ni. You need the privacy. It's a problem. The gate is not locked from outside. Nǹkan tí mò ń sọ náà nìyẹn náà. Why tó ṣe anybody tó ń dá wa lóhùn? Kí ló dé gan? Ṣé wọn tiẹ̀ lọ́pọ̀lọ́ lórí rárá ni? Àbí wọn ò mọ túmọ̀ privacy? Wá ṣí géètì náà. Màmí mi lè wá sílẹ̀kùn fún yín. Ẹ sọ fún mi pé ẹ mọ̀ bíbá ẹ bá ti book appointment. At least ẹ ti sọ fún mi 2 months before now. Oṣù méjì ló yẹ kí n pè kí n tó wá rọ́mọ mi. Ilẹ̀ ti mú mi sí gbangba báyìí. Iná ti ń jó lọ́fọ̀ àmú kòkó báyìí wọ́n yóò gbé kọ́ọ̀lù. Daddy, why you so worried? Ẹ mọ̀ lẹ́lẹ́ yìí o. Ẹ ṣàbínú pé àpèyàn tó wá o. Ọjọ́ wo la má rè? Mo fi wá kí ẹ. Ṣé ìdíbọn ní ká gbàlejò ni? Kò lè ṣẹlẹ̀ mọ́ láyé because láti èmi ìlọ mi ò tún délé yín mọ́ forever and ever. Ó ṣàwọn kó wà ní rules and regulations wa pé ọmọ ọ̀dọ̀ tá bá gbà wọn ò gbúdọ̀ ṣerun tàbí kọ́ wọṣọ gidi. Gbogbo bó ṣe ń ṣe fún mi. Ìyàwó ọmọ yẹn ṣì bẹ́ẹ̀ fún lágbára ọ̀hún. Mo rí pé mọ́mí ìṣàdúrà fún yín ẹ̀ ṣàmì. Mo ṣàmì. Àìnú ni mo ṣàmì ẹ̀ sí. Tí ojú bá ń ṣe pin, a máa ń yọ ọ̀hún ni kó lè mọ̀ pé ohun tó ń ṣe ó dáa. Mọ́mí ìparọ́ kan mọ́ yín bíbá ń sìn mo dẹ̀ ti jà fún yín pé ẹ ò ṣe rẹ̀. Fẹ́mi mi ò lè máa mi síta. Ó kò jẹ́ pé mi ìfẹ́ kán bírèkì kan nínú àwọn rules mi àtọkọ mi. Ṣùgbọ́n kan tí èmi fẹ́ ni wípé mi ò ní disability. Madam ẹjọ́. Mọ́ríkà jẹ́! Ẹ ṣe kẹ́kẹ́ out! Téèyàn bá ń sọrun kú gan ó yẹ kó ti jí. Wọ́n bí ọ̀sìn kẹ́ fún ẹ. Yẹ ká máa retí ìjọba lókù ẹ̀wọ̀n lókù. Ẹ jọ kí ló fún mi lò gangan tó fi di pé mo sùn látàárọ̀ Sunday mo wá ń jí nírọ̀lẹ́ Monday mi ò jí lọ́sàn-án mi ò jí nírọ̀lẹ́ mi ò jí lóru kí ló fún mi lò mo fẹ́ mọ̀. Ojúkọ̀rọ̀ la fi ṣàwọn onímọ̀ ẹ̀sìn Oòduà. Ọ̀gbẹ́ni ọmọ obìnrin òmòrò. Hello sir. I lose mommy o. Níbo lẹ ti dúró ni? Ọkọ̀ àfẹ́sọ́nà mi ni. Ọkọ̀ àfẹ́sọ́nà tàbí àwọn ìṣirò ìṣirò ìpè ṣá. Are you serious? Ṣùgbọ́n ọkọ̀ tó ń sọ ṣá. Ayọ̀mídé tèmi, wọ́n náà pa àfẹ́sọ́nà tiwọn ni. Ọ̀rẹ́dẹ̀ wúláwọ́jú. Ọ̀rẹ́dẹ̀ wúláwọ́jú. Nínú rẹ̀ ti wá pẹ̀lú yín kúrú, ọ̀fà fẹ́ ti tẹ̀yìn kú igi. Ìwà wọn gbé náà wá wojú iná. Ṣé o mọ̀ pé òwe jẹ́ wọn lọ́sàn? Òòlù sá sọ̀rọ̀ ẹ̀ ṣòro mọ́. Agbẹ́dọ̀. Ọ̀daràn ẹgbà mi bí mo ṣe ń wo yìí ó dàbí ẹni pé ejò ti náwó nù. Kí ló ń mú ṣe é bí ọmọ ejò yìí? Irọ́ lọ́la! Èmi mo lórúkọ tí kú jẹ́. Ayé lọ kìtìkìtì lórúkọ tí wọ́n pè kú. A fi wọ́n làkàlàkà báyìí lórúkọ tí wọ́n pè àrùn. I can't give you guys any of my money. I don't even have money for sickness like I used to say. Maybe we don't come at a jáde kí ni ọtí you understand now? Ọlọ́run máa ṣe ṣùgbọ́n o lè jókòó tẹ́tẹ́rẹ́. You know what? Màá gbé ẹ débẹ̀. I will help you. Mo ní kí ló wà lù lẹ́mí. Ikú bàbá mi máa jó tí
bá lè tún lẹ́gùn bàbá mi òjò wọ́n kí n tiẹ̀ kí ló ń bọ̀. àǹtí. kíni. bí ti bá wo. bí ti bá wo. ó lè pátá rẹ̀ ló ti létí ìwọ àbí tó bá lè ti pẹ́ lójú dúdú ẹ̀ máa ṣú sọ pé ojú ó máa ń jẹ́ kí ọpọlọ weak ọpọlọ ẹ̀ ti weak. àwa náà ti gbọ̀ ó sì ti ń rìn gbọ́ngbọ́n là ń gbọ́ngbọ́n. ìmọ̀ tó ṣiṣẹ́ mi bàbá mi láyé ìrìn àjò ẹ̀dá ìrìn àjò ẹ̀dá ọlọ́run ìrìn àjò mi o ìrìn àjò mi o káyé má dàrú ìrìn àjò ẹ̀dá ìrìn àjò ẹ̀dá ọlọ́run ìrìn àjò mi o ìrìn àjò mi o káyé má dàrú o. alágẹ̀ẹ́sà jọlọ́run ilẹ̀ máa tó máa hà. àṣegbé ò sí o wà kẹsàn-án ìwà tó bá wù. àṣegbé kò sí o wà kẹsàn-án